Oju nígbà tó gbọ́fà yìí kò pé ẹnì kankan wá àwa ọ̀nà níbo ló wà gbogbo èèyàn lábèrè níbo ló wà wọn jẹ́ kárí Bùnmi ó ní mọ́mì mi ẹ gbàdúrà fún mi ọkọ àbándọ́ mi sí Nàìjíríà ẹ gbà mí ogun àgbáyé ni Olúwabùnmi ẹ sọnù níbi tó ti ń kan àwa tá kì í ṣe bí ẹ lára ìwọ tó wá bàṣọ torí òwò ẹ owó à ń skátà gbogbo ò ń sọ ṣọkọṣọkọ ìdí yàtọ̀ fún di àwọn ìdí ògbó wà tó bá gbólógodò wò pọ̀ ọmọ inú ẹ̀ ó dẹ̀ máa lógo lọ. ó ní ọfà lówe ni ẹ̀yin tẹ̀ tọmọ lọ́mọ lọ́fà lówe ọfà lówe ọbọ ọmọ yín o ọfà lówe yóò sọlẹ̀ lẹ́yìn ẹ̀yin ká ọkùnrin tẹ̀lé bóbìnrin méjì lásán lójúmọ́ bẹ́ẹ̀ ṣe 3 sub lẹ́mọ̀ ṣe 5 sub èyí olórí burúkú gbogbo tó wá solúsàn sí tó ń ṣe mí ó nítorí pé nínú oṣù kẹfà ló ti mọ̀ pé no way ó nínú oṣù kẹfà ní kíyẹn ti ń ṣe mí ó ní mo wá ti mọ̀ pé no way ni o ìyá bí amọ̀tẹ́ ń bẹ níbí lónìí mo mọ Bùnmi mo dẹ̀ sọ̀rọ̀ rẹ̀ kò sí tí wọ́n lè pè é kò sí nǹkan tán lè pè é Bùnmi Omije ní kí n sọ̀rọ̀ ohun tí mo mọ̀ nípa rẹ̀ ni wípé ó jẹ́ ẹnìkan tó máa ń bora ṣùgbọ́n máa ń bá mi sọ̀rọ̀. ọfà no way ẹ gbọ́ wọ́n ní ọfà no way ni wọ́n ta fún Bùnmi Akínláàánú o kí ló ń jẹ́ ọfà no way báwo ni wọ́n ṣe ń ta tán bá ta sínú ayé ènìyàn kí ló máa ṣẹlẹ̀ sónítọ̀hún gbogbo ẹ̀ ni prophetess ti ṣàlàyé nínú fídíò yìí o eléyìí tó jẹ́ ẹ̀bi Bùnmi Akínláàánú eléyìí tó jẹ́ ẹ̀bi ti ọkọ rẹ̀ gbogbo rẹ̀ ni prophetess yìí ti ṣàlàyé wípé Bùnmi Akínláàánú fúnra rẹ̀ ó yọ sí àwọn lójú oorun ó sì ṣàlàyé fáwọn bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ o ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ó ẹ má gbàgbé ẹ bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ̀ ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. ẹ̀yin ọkàn tẹ́ wò mí lórílẹ̀‐èdè àgbáyé Olúwa rán mi síta bíi wòlíì Ọlọ́run mo sì rí ìran tó lágbára nípa Bùnmi fúnra rẹ̀ yọjú sí mi ó sọ fún mi wípé mọ́mì ẹ̀ sọ̀rọ̀ ni mo travel ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ mo wá yanu bílẹ̀rẹ̀ kí ló fẹ́ kí n sọ ó ló yé mi ó dẹ̀ yé mi lóòótọ́ torí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ayé Bùnmi má ṣọ́ bá ṣe pàdé bí mo ṣe jẹ́ ẹni tó ń gbàdúrà fún tí mo sì jẹ́ mẹ́ńtọ̀ rẹ̀ bí mi ṣe jẹ́ mẹ́ńtọ̀ rẹ̀ èmi náà ní mẹ́ńtọ̀ àwọn méjì kan ní máa tọrọ àforíjì torí mi ì bá wọn sọ kódà mi ì tí ì rí wọn lọ́dún yìí mi ì bá wọn sọ wípé program mi máa wáyé torí pé mo kàn silence ṣùgbọ́n gbà tó yọjú sí mi tí mo rí ìran láti ẹ̀rù bà mí máa sọ bí mo ṣe ríran yẹn náà ẹ̀rù bà mí tó fi parí ọ̀rọ̀ ní mọ́mì ẹ sọ̀rọ̀ o mọ́mì ò yé yín o ó dẹ̀ yé mi lóòótọ́ gbàrà tí Bùnmi bẹ̀rẹ̀ sí ní wá nẹ́tíwọ̀kì ká ó wá nẹ́tíwọ̀kì dé orí òkè bàbá àbíyè ẹ̀dẹ̀ ibẹ̀ ni mo ti mọ̀ nígbà tó ń wá nẹ́tíwọ̀kì ìgbà ni mo mọ̀ mí ìmọ̀ nígbà tó dìde tán kó tó dìde rárá ni mo ti mọ̀ ó fìfẹ́ hàn sí mi mo fìfẹ́ hàn sí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ mami ló máa ń pè mí nígbà yí ẹ̀ ó fún mi ní ọ̀wọ̀ títí gbogbo wa wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ orí òkè bàbá àbíyè a fi bàbá ṣe bàbá a fi ìyá àkàndé àti bàbá àkàndé a fi wọ́n ṣe ìyá àti bàbá Bùnmi jẹ́ ọmọ fún wọn wọ́n fẹ́ràn ẹ̀ ó dé lẹ́yìn tiwa ni wọ́n fẹ́ràn gbogbo wa bákan náà nínú ìrìn àjò yìí adẹ̀jọ́ ń lọ Bùnmi Omije wá dé Olúwa dẹ̀ gbà á lórí òkè bàbá àbíyè ó bá mi sọ̀rọ̀ tó pọ̀ n ló fi sọ fún mi nínú ìran ní òru ìjẹrin wípé ó yé mi o mo dẹ̀ sọ ní church mo ní mo rí omijé ojú mi nínú ìran ó sọ fún mi pé mọ́mì ẹ sọ̀rọ̀ n ló kọ́ mo dẹ̀ ti ń gbàdúrà láti last week yẹn náà pé Olúwa ràn mí lọ́wọ́ mi ò fẹ́ sí ohunkóhun sọ tí Olúwa tó bá sọ fún mi pé kí n sọ̀rọ̀ tí Olúwa bá gbà mí láyè láti sọ èyí kò sí nǹkan kan tẹ́nìkan fẹ́ gbé fún mi torí mi ò gbowó lórí Facebook mi ò gba TikTok ẹ̀kọ́ kan tó Olúwa bá ti rán mi màá jáde màá bẹ̀ kúrò mẹ́ẹ̀ ṣùgbọ́n ohun kan ni mo rí dìmú lára bàbá wa Timothy Àkàndé tó bá ń bá ẹ sọ̀rọ̀ mọ́ fi ṣeré o kí n tó sọ ìran tí mo rí nípa ẹ̀ mo ń sọ ibi tá a ti pàdé kí gbogbo wa lè dákẹ́ ká mọ̀ wípé n tó ṣe Bùnmi kò sẹ́ni tí ò lè ṣe ẹ jẹ́ ká dákẹ́ ká mọ̀ wípé ó dé náà nìyẹn tó bá ti dé títí ẹ bá dé kí la fẹ́ wí títí èmi bá dé kí la fẹ́ wí gbogbo wa tẹ̀síwájú lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí gbogbo wa la sì ń lọ sókè ta ló fẹ́ la ẹdẹ kọjá tí ó sọ pé òun lọ sókè ẹ jẹ́ kó bọ́ síta kó wá wí àwọn bàbá eléyìí kọjá pé ó wá sí abẹ́ iṣẹ́ ìránṣẹ́ wọn wọ́n pè é sí kọ́nà wọn ní kó bọ́ pátá ẹ àwọn bàbá tí mo ti wà kàndé àwọn kọjá bẹ́ẹ̀ tí mo bá ní iná jó lórí omi ẹ sọ pé kí n kérú ẹ̀wà wòlíì lé mi látọ̀run dẹni ìsídà ó lè gbà ó dẹ̀ lè má gbà ntolúwa pè mí ìpè wòlíì láti ọ̀run kan tó bí mi ni ẹ ti gbọ́ àsọtẹ́lẹ̀ pé ẹ ó bí wòlíì àgbáyé kan nínú ìran yìí ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo wa rìnrìn àjò yìí nínú iṣẹ́ Olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa èmi jáde ní conservation
Ọlọ́run ló mú èmi àti bàbá Timothy Àkàndé pàdé àti ìyàwó wọn a pàdé nínú ìfẹ́ Ọlọ́run ó wu Ọlọ́run ká jọ ṣe pọ̀ kì í ṣe ẹnikẹ́ni ló mú wa mọ́ra ọ̀run fà wá pọ̀ ó sì fà wá pọ̀ mo fi wọ́n ṣe bàbá bí ẹ̀gbọ́n bí bàbá bí ìyá ẹni tó bá fi ọjọ́ kan ju ẹ lọ respect ẹ kò lè ga ní ìpè pàdátà pàdé mo ń gbàdúrà lọ mo point bí tí mo ti máa ń gbàdúrà lórí òkè ẹdẹwà bẹ́ẹ̀ lónìí kò kó sẹ́mọ̀ pákàtà òsì èèyàn ní òkú ò nítorí wá sí gbé kalẹ̀ kò ní kú ò mo wá ń gbàdúrà lọ́wọ́ ní ọdún náà kó tó má rí bùnmi wá dé ó so mọ́ mi lọ́rùn bó ṣe máa ń so mọ́ mi náà láti dé wá rẹ̀ yóò so mọ́mì mi ẹ gbàdúrà fún mi mo bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ó ní mọ́mì mi ẹ gbàdúrà fún mi ọkọ àbándọ́ mi sí Nàìjíríà ẹ gbà mí orúkọ Jésù tí mo ṣe mo ní ọmọ méjì ló fà lọ́wọ́ yìí ọkùnrin kan obìnrin kan ni mo wò lọ́wọ́ yìí mo ní Bùnmi ṣùgbọ́n ẹni tó ń gbàdúrà yìí pé ó àbándọ́ rẹ yìí ò bá jẹ́ kó máa lọ ń lo ẹ̀ ò bá jẹ́ kó máa lọ ń lo ẹ̀ Bùnmi ti wà ní kò tọ́ báyìí mo nítorí pé ìwọ ló onífẹ́ ọkùnrin gan o mo ní ṣùgbọ́n mi ò rí ìfẹ́ rẹ ní ọkàn rẹ o ìfẹ́ tí wọ́n ní yìí wúwo o mo lé mi ò rí ìfẹ́ rẹ lọ́kàn rẹ o àwọn onímọ̀ mi ẹ̀sìn dé mo lóò ní sẹ̀sìn mo ló máa wá ó sì máa fẹ́ lórí òkè bàbá àbíyẹ ni mo ti sọ mẹ́sẹ̀jì yẹn fún ó ti dòrè ọ̀run lónìí ó fẹ́ràn mi tó fi kú ni nígbà tìgbà tó ti kú gbogbo tí mò ń ṣe mo fagídí ṣe nítorí tí máa ti pàdé tí máa dìlì ti fọ́tò ẹ̀ gbogbo bí tó ti bá mi sọ̀rọ̀ tí máa ẹ̀rí pà nínú fóònù yìí ó máa bí mo bá ṣàdúrà fún máa ṣàdúrà fún mi always animal mi máa ní Bùnmi ṣe báyìí níbi tá a ti pàdé bàbá tó jẹ́ bàbá sí wa máa ń bá wa sòótọ́ ọ̀rọ̀ fẹ́ni tó bá fẹ́ gbọ́ torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ máa sọ àwọn wòlíì tán wà lẹ́gbẹ̀ẹ́ ṣé wọn gbàdúrà ni agbàdúrà fún Bùnmi ọfà no way ló bá agbàdúrà fún ẹ̀rí wà ń bí ẹ̀rí ó bá mi sọ̀rọ̀ títí wọnú oṣù keje oṣù kẹjọ la sọ̀rọ̀ mọ́ tí mo bẹ̀rẹ̀ sí tẹ̀sẹ̀ tó ń rẹ ògòkè mọ́ pé Bùnmi kí ló dé bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá yẹ kó sọ fún mi lójú ayé ló sọ fún mi nínú ìran yìí màá dẹ̀ sọ nínú fídíò yìí gbogbo ọgbọ́n tó ń bá mi wo fídíò yìí tó bá kò ní kọ́lá kí tako ayé ó mú ọ níbi tí tako ayé ó ti mú ọ tọmọtọmọ ò ní lọ síbẹ̀ ní orúkọ Jésù ò ní lọ síbẹ̀ mo sọ̀rọ̀ bí wòlíì aláṣẹ jáde sí gbogbo ẹ̀yin létẹ́ share program yìí tẹ́ẹ̀sì sàmì àdúrà tẹ́ẹ̀sì fi kọ́gbọ́n tẹ́ẹ̀sì bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ẹ̀ ní jésọ́fìkà ènìyàn gbogbo wa la gbàdúrà fún Bùnmi o bàbá Timothy Àkàndé wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ wọ́n gbàdúrà fún Bùnmi wọ́n mẹ́ntò ẹ̀ bí ààyè kan wọ́n dẹ̀ bá sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ti marital life ẹ̀ jẹ́lẹ̀ wọ́n wípé nígbà tó parapọ̀ mọ́ ọkọ ẹ̀ tó bí ọmọ àkọ́kọ́ àṣekọ́mọ ẹ̀ lórí òkè ẹ̀dẹ̀ bí ẹni pé àkọ́bí bàbá àbíyè ṣe ìkómọ ni bí ẹni pé àkọ́bí bàbá wa Timothy Àkàndé bí ẹni pé ṣe ìkómọ tó fẹ́ pé ó fẹ́ di kíní gan sáà pé ayọ̀ ti pọ̀ jù màmá Àkàndé gba ọmọ yẹn báyìí tí wọ́n gbé sókè báyìí tínú wọn dùn lọ́jọ́ tí Bùnmi gbé Jọmí lójú wọ orí òkè ẹ̀dẹ̀ asúre fún bí àgbà àwọn bàbá tó tún fẹ́ràn wá súre fún bí àgbà àwọn bàbá tí tá ń kọ́gbọ́n lára wọn wọ́n súre fún ọkàn wa bàjẹ́ nígbà tó gba ìgbà tó gbà pé kí ló dé tí wọ́n lè fi ṣẹlẹ̀ ní oṣù kẹjọ oṣù kẹta Bùnmi wá sọ́dọ̀ mi ó ṣeré fún mi kò gbowó mi ò kí ń pè wọ́n pé tán bá tó bá ṣe kán súnmọ́ra mi kì í pè torí mo mọ̀ pé ó máa wá kò ní wá gbowó àwọn onílù ẹ̀ ò dẹ̀ gba owó wọ́n á tẹ̀lé wá lùlù wá gbowó màá ní Bùnmi á ní mọ́mì mi ẹ̀ pè mí mọ́mì mi ẹ̀ pè mí màá ní sàjẹ́ máa pray fún ẹ tó bá fẹ́ ṣe késẹ̀tì kan á ní mọ́mì ẹ̀ pray fún mi mọ́mì ẹ̀ pray fún mi mo fẹ́ gbé késẹ̀tì báyìí jáde ìyẹn tiẹ̀ ti lọ ó wá pè mí lóṣù kẹrin lẹ́yìn tó kúrò lọ́dọ̀ mi ó ní mọ́mì mi mo fẹ́ mú ọmọ yín wá sọ́dọ̀ yín ẹ̀rí wà ń bí o mo fẹ́ mú ọmọ yín wá sọ́dọ̀ yín ó ní jọ mí lójú ó ní the way tó fi ń grow ó ló ga lára mi o ó ní tí mo bá rí ọmọ tó ṣẹ̀lẹ̀ ní 12 years ó ní tí mo bá rí ó lẹ́rù àbá mi ó ní tó bá ti gbọ́ludé ó ní mo fẹ́ mú wá sọ́dọ̀ yín ó ní látọjọ́ tí mo ti gbé kúrò lórí òkè ẹdẹ ó ní mi ò tí ì gbé lọ padà ó ní ẹ̀yin lẹ́ni tẹ̀lé mi bàbá orí òkè ẹdẹ ò bá Bùnmi jà o wọn bínú tí wọ́n máa ń súre fún always ìyá Àkàndé máa ń súre fún always ṣùgbọ́n ní ó ní mo mọ̀ lọ́kàrà mi pé nǹkan ṣe fún mi lórí ọ̀rọ̀ jọ mí lójú mi ì tí ì padà lọ ó ní mo fẹ́ mú wá ó ló máa ti ga jù mí lọ mọ́ mi ó lẹ́rù ń bà mí mo ní má bẹ̀rù mo ní kí n máa kí bá bẹ́ẹ̀ kiri o má jẹ́ wọn bẹ́ẹ̀ fún un lóyún bí mo ṣe sọ exactly ìjọ náà ó bá mi sọ̀rọ̀ láàrin 3 hours lórí fóònù ẹ̀ yẹn ní April ó wá ní tó bá ti gbọ́ ọlùdé òun bọ́ bó sì ṣe ń pè mí tán mo ní ẹlẹ́rìí ó máa ń sọ̀rọ̀ kí n lẹ́lẹ́rìí mo wá pé àkọ́bí bàbá mi Timothy Àkàndé mo wá ní ọmọ lára àbúrò mi ní ó bà mí àjọ ṣiṣẹ́ kan o mo ní Bùnmi ṣẹ̀ṣẹ̀ pè mí tán ni o mo ní ó sọ fún mi wípé òun bọ̀ lọ́dọ̀ mi ó dẹ̀ mú jọ mí lójú bọ̀ mo ní sọ̀mọ̀ pé kò tí ì mú gorí òkè látijọ́ tó ti gbé jáde kò tí ì mú gorí òkè mo ní ó lòun mú bọ̀ tó bá ti mú débàdàn báyìí máa ti pè é kó pàdé mi lọ́dọ̀ dádì o kó pàdé mi lọ́dọ̀ dádì o nítorí wípé òun náà mọ̀ pé òun ò ṣe dáadáa ẹ̀yin àyànfi ọmọ Ọlọ́run àgbà ò ní gé orí ẹ̀fọ́ ọmọdé o ohun tí àgbà ní ni kágbà fi ẹnu bá ọmọdé sọ̀rọ̀ kí ọmọdé yẹn sì gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ wò mí lórí ìkànnì lẹ́ni tẹ́ tún wò mí nígbà tí mo bá ṣe tán ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ló ní báwí nínú ìrìn àjò
ẹni tẹ́ ń bẹ̀rù nínú iṣẹ́ tẹ́ bá yọná lẹ́nu, ẹni bàbá tó dáa, ẹni ìyá tó dáa, ẹ má fi kà ṣọ̀rẹ́ o, ẹ má fi kà ṣe bàbá o, ní orúkọ Jésù ẹ ní farapa o, ẹ ní jì sọ́fín ayé, ọmọ yín ò ní jì sọ́fín ayé. Mo dẹ̀ tó pé wòlíì kan mo pe màmá Adé jù bẹ́ẹ̀ torí mo máa ń lẹ́lẹ́rìí. Bùnmi wá sọ fún mi, wá ní Bùnmi mi ìfẹ́ kó bá ẹnikẹ́ni jà, mo ní tó bá ti dórí òkè máa ṣe bó ti ń ṣe, mo sọ mọ̀ pé bàbá láìkẹ́ mọ̀mọ́ fẹ́ràn ẹ, mo ní wọ́n fẹ́ràn ẹ bí ọmọ, mo ní wò máa ṣe sí ọ lórí jọ mí lójú, ó dàbí ẹni pé àwọn náà bí àkọ́bí wọn ló bímọ, mo láti ilẹ̀ èdè London wọ́n tún torí ẹ̀ wá sí London, mo ní sọ mọ̀, mo ní máa ṣe jẹ́jẹ́, mo ní sì gbé sára ní gbogbo ibi tó bá fẹ́ dé, mo ní torí pé ibi tó ń lọ jìnnà Bùnmi, mo ní ibi tó ń lọ jìnnà, mo ní ọ̀run wá bá mi mọ́ pa ẹ́ mọ́ o, mo ní kò sí agbára tá a lè ní ta lè kókó ojú kò síbì kan, mo ní torí pé àfẹ́ kí ògo rẹ̀ ó wọlẹ̀, mo ní àfẹ́ kó o máa tó pọ̀ sí bí mo ṣe bá sọ́nà mo bá sọ lọ́jọ́ tó wá bá mi lórí òkè. Gbogbo ẹ̀yin tẹ́ wò mí ní platform yìí lónìí ẹ̀ ní kó síta kó ayé, ẹ̀gún ayé ò ní gún yín. Gbogbo ẹ̀yin bàbá tí Bùnmi lọ lára yín, ẹ̀yin ìyá tí Bùnmi lọ lára yín ní orúkọ Olúwa, ikú ò ní gbọmọ sọnù lọ́wọ́ yín. Ọmọ ẹ̀mí yín ni Bùnmi, ó ti lọ ó ti fi kú sàgbà, ọmọ ẹ̀mí tèmi ni Bùnmi torí mo jùlọ tó pọ̀, ó dẹ̀ máa ń fún mi lọ́wọ́ mi, ọmọ ẹ̀mí tèmi náà ni Bùnmi ní orúkọ Jésù. Ọlọ́run á bá mi wo ọmọ rẹ̀, àwọn méjèèjì àtọkùnrin àti obìnrin tí mo rí nínú ìran lórí òkè ẹdẹ, mo ní o kó o mú obìnrin lọ́wọ́ ọ̀tún o mú ọkùnrin lọ́wọ́ òsì, mo ní Olúwa bùn mi, mo rí ọmọ méjì lọ́wọ́ ẹ, mo ló wá lè bí sí o, mo ní mo rí tó kó wọn báyìí, ó ní mọ́mì ṣe lóòótọ́ mi ò máa lóyún nígbà kọ́kọ́ mi tó lọ, mo ní nọ̀nọ̀nọ̀nọ̀nọ̀, ó ní mo rò kó ti abandon mi ni, mo ló máa lóyún ó sì máa bímọ. Olúwa dẹ̀ ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n rú mi lójú nígbà tó gbọ́fà yìí kò pé ẹnì kankan wá. Àwa ọ̀nà níbo ló wà, gbogbo èèyàn lábèrè níbo ló wà, wọn ò jẹ́ kárí Bùnmi. Bàbá Love of Christ pè mí pé ìyá Susan níbo lẹ wà, wọ́n gbé Bùnmi sórí platform sórí kinní, àwọn rí ẹnì kan máa gbé bọ̀ bàdé jẹ́ ká gbé lọ sórí òkè, mo ní mo pé kò dáhùn, mo ní Amẹ́ríkà ló ti bá mi Canada ló ti bá mi sọ̀rọ̀, nígbà tí mo wọ Amẹ́ríkà mi ì rí kọ́ rẹ̀ mọ́, ibẹ̀ ni mo ti ń tẹ̀sí ẹ̀, Bùnmi mo bọ́ gba eré, Bùnmi mo gbọ́ ẹgba eré, ó fẹ́ sọ̀rọ̀ ó wà ń bí, mo tún wá ń reply rẹ̀, Bùnmi mi ìgbọ́ nǹkan tó ń sọ, ó wá sọ fún mi lójú ran bí mo ṣe rí ìran yẹn lè ká tó bẹ̀rẹ̀ àdúrà. Mo kàn rí àjọ wa sitting room kan, ó wá dàbí sitting room mi lórí òkè, mo ní àbúrò mi báwo ni, kí ni mo ní èwo dẹ̀ ní láti ẹjọ́, ó ní mo travel ni màámi, ó ní mo travel ni, ó pa big bag méjì dání, ní box ńlá méjì ló fà dání, ó wá ń wọ́ box yẹn wá ní ó ní mọ́mì ẹ má fọkàn ẹ lè bẹ̀rù lọ́wọ́, mo ní ẹrù tó fa ikọ́, ó ní nọ̀nọ̀nọ̀nọ̀, ó ní ẹ má bá mi gbé, ó ní mọ́mì mi, ó ní mo travel ni, gbogbo ìgbà tí mo ń pè yín yẹn ní kí n tó wá solution sí tó ń ṣe mí, ó ní torí pé nínú oṣù kẹfà ló ti mọ̀ pé no way, ó nínú oṣù kẹfà ní kíyẹn ti ń ṣe mí, ó ní mo wá ti mọ̀ pé no way ni o. Mo ní Bùnmi ìwọ náà ló kọ́ ni pé gbogbo ìjọba no way, Olúwa fàyà pẹ́rẹ́pẹ́rẹ́, ó nígbà tó wá mọ̀ pé no way wáyé tó fi pè mí, ó ní mo lo àdúrà gbogbo oògùn ni mo lò, ó ní bẹ́ẹ̀ tí tó ń ṣe mí yẹn, ó lòun rí pé kò fẹ́ gbọ́, òun dẹ̀ ti mọ̀ pé no way ni, ó ní sóun ti wá ń di gbogbo ẹrù, òun dẹ̀ ń ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan, ó ní ò jẹ́ kí n ráyè gbé fóònù yín, ó ní ṣùgbọ́n ẹrù tí mo gbé lọ́wọ́ ẹ̀, ó ní mo fẹ́ dì fún Jọmí lójú àti àbúrò rẹ̀, ó ní mo fẹ́ nítorí pé mo tún padà travel, mo wá sọ fún un, mo ní ò ní lọ, mo ní travel bó lọ ń lọ, mo ní travel bó lọ tó lọ láti jẹ́ tó jẹ́ kárìíra, ó ní mọ́mí ó ní no way, ó ní màá lọ ibi tí mo lọ yìí, ó ní ẹrù ni mo kàn sáré pé kẹ́ bá mi kó fún wọn. Lójú ẹsẹ̀ ní fóònù ẹ̀ bá ń dún nínú ìran yẹn, bí fóònù ẹ̀ ti ń dún, ó ní mọ́mí Jọmí lójú yín náà ló ń pè yìí, òun náà ló ń pè yìí, ó ní ẹ jẹ́ kí n rìsífù kọ́ rẹ̀, kó sì bọ́ sẹ́gbẹ́ kan, wọ́n ní kí ló ń sọ tó lè sọ lójú wa, sá gbogbo ẹ̀ lójú wa kárí, ó ní mọ́mí mi ẹ jẹ́ ń lọ rìsífù kọ́ ìyá àtún máa ríra, ó ní àtún máa kàn dédé máa kàn sí yín ni, ó ní ṣùgbọ́n ń tẹ́ ẹ mọ̀ ẹ sọ ní ẹ̀yin àyànfi ọmọ Ọlọ́run, mo fi Kristi bẹ̀yìn lórí ikú Bùnmi yẹ, ẹ jẹ́ ká dákẹ́, ẹ jẹ́ ká gbà pé bí Ọlọ́run ṣe fẹ́ ni, tí Ọlọ́run ò bá fẹ́ bí a ṣe gbàdúrà fún Bùnmi tó, Bùnmi ò lè kú. Màmá kàdé pé màmá ní Susan ṣe àìsẹ́ àbúrò rẹ̀ ń pè ẹ́, mo ní gbogbo láti inú oṣù kẹjọ ni mi ò ti rí kọ́ rẹ̀, mo ní plane méjì ni mo bá gbà lẹ́kọ̀ọ́, mo ní nígbà tí mi ò rí ni mo gbà fún bá ṣe adé ìwà pé kọ́ lọ bá mi ṣeré níbẹ̀, mo ní torí pé Amẹ́ríkà ni mo wà, mo ní mo dẹ̀ ń bá sọ̀rọ̀, mo ló bá mi sọ̀rọ̀ ó kí mi bí mo ṣe ń dé Canada, ó ní màámi ẹ kúrin o, I celebrate grace, n ta àjọsọ láti ni, ó wá bá mi sọ̀rọ̀ nínú ìran, ṣùgbọ́n mo fẹ́ wú láti egbò kí gbogbo ẹ̀yẹ tẹ́ ẹ dákẹ́, ẹ jẹ́ ká dákẹ́, ẹ jẹ́ fọkàn tó ń pariwo lẹ̀, ẹ jẹ́ fàwọn ẹbí tó, ẹ jẹ́ fi gbogbo èèyàn tí ń pariwo lẹ̀, ẹ gbà wípé Bùnmi ti dirú rẹ̀ tán, ọ̀run pé ó dẹ̀ lọ, ẹni tó tààyàn lọ́fà kó máa retí ọfà o, wọ́n pa torí pé ẹ bá torí nípa ìdà pani, nípa ìdà náà lápá. Ní gbogbo ibi tí Bùnmi rìn sí ni a ti gbàdúrà, ọ̀rẹ́ rẹ̀ kan wá mi wá sí church, ó ní mọ́mí àrí sísá Bùnmi pé sẹ́ẹ̀ ń rí i pé mo ní kò gbé kọ́ mi, ó wá fún mi lésì lójú oorun, ẹ jẹ́ aṣayé jẹ́jẹ́, 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 bá a pẹ́ láyé ikú lòpin gbogbo, bá a sì pẹ́ ikú lòpin gbogbo, àtòkú àgbà àti tọmọdé ní bẹ níwájú ìtẹ́ Olódùmarè.
wòlíì lèmi ẹ̀mí olúwa Jèhófà ń bẹ lára mi torí pé a ti fi àmì òróró yàn mí olúwa ló yàn mí tí kú bá dé báyìí kú ọlọ́run èèyàn nípa mi lórúkọ ọlọ́run àwọn ogun torí mi ò káyìn. nígbà tán wá sọ pé Bùnmi lọ sílé ọlágbá ó lọ sílé aláwò Bùnmi tó pé by the time tó bá pé orí ẹkú lọmọbìnrin yẹn máa wà àwọn tí mo mọ̀ nígbà ẹni mo sọ yìí ìgbà tẹ́ bá dirú ògo tán ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ìsàmì àdúrà yìí gbogbo ẹ̀yin wòlíì tẹ́ ti pé sórí platform yìí ẹ̀yin abiyamọ tẹ́ ń bẹ níbí lónìí mo mọ Bùnmi mo dẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ kò sí tí wọ́n lè pè é kò sí nǹkan tán lè pè é ṣùgbọ́n gbogbo ìgbà tí ẹ̀mí mo ń drive jọ́ kan lọ́wọ́ olúwa ní pé àbúrò rẹ mo bá park mo ní olúwa Bùnmi mi bó ṣe máa ń pè náà báwo ni ó ní mọ́mí ọkàn mi bàjẹ́ ó ní inú mi dàrú ó ní mi ò láyọ̀ ó ní ẹ gbàdúrà fún mi mo bẹ̀rẹ̀ sí súre fún ó ní ṣe bó ṣe ṣe yín rèé mo ló ṣàwa náà bẹ́ẹ̀ mo ní gba ẹ̀mí àgbà gbàgbára ẹ̀mí mímọ́ mo ní tí ẹ̀mọ́ bá dénú ayé rẹ ó gbàgbé tọkùnrin fi ṣe é ẹ̀yin ìka ọkùnrin ẹ jáwọ́ ẹ̀yin ìka obìnrin náà ẹ jáwọ́ bó ṣe ń bẹ nílìkì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ń gbàjà Bùnmi Omije ó ní kí n sọ̀rọ̀ ohun tí mo mọ̀ nípa rẹ̀ ni wípé ó jẹ́ ẹnìkan tó máa ń bora ṣùgbọ́n máa ń bá mi sọ̀rọ̀ màá wá bá a sọ̀rọ̀ ọjọ́ tí mo ti mọ̀ pé kò níyà ni mo ti dì mọ́ra tí mo ti máa ń fún mọ́ra mo máa ń dì mọ́ra gan màá máa bẹ̀ wò ngbà mi ò lè má pè mí fóṣù kan màá ní Bùnmi kí ló ṣe é màá ní kí ló ṣe é tó pè mí ànímọ́ mi ọjọ́ tí mo wá wí ó bẹ̀rẹ̀ sí ké ó bẹ̀rẹ̀ sí sun ẹkún olólùwà mi mọ́ ké mọ́ gba ẹ̀mí àgbà ọlọ́run á dúró tì ẹ́ ò ní ìyá tó máa bẹ́ẹ̀ sọ ò ní bàbá tó máa bẹ́ẹ̀ sọ ṣùgbọ́n mo dípò mọ̀mẹ́ ẹ̀ mo súre fún ẹ ó làjà ó máa làjà ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá ń bá sọ̀rọ̀ mo máa ń sọ fún ma ní Bùnmi kíyèsára o gbogbo tó ń dánkọ́ ni wúrà mà ní kíyèsára ọlọ́run tó bá wa láti wá já tá a fi débi tá a dé akán ìwo ni ò sí lọ́wọ́ ọkùnrin tó lè fi ta ẹ́ wo obìnrin tó ń wò mí akán ìwo akẹ́kẹ́ ìwo ni ò sí lọ́wọ́ obìnrin tó lè fi ta ẹ́ adá obìnrin tó dáa adá ọkùnrin tó dáa adá obìnrin tó korò adá ọkùnrin ìbànújẹ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ gbọ́ mi tẹ́ ń wò mí bó tó lórí ẹ̀mí sọ́mọ̀ pé mo kọrin rí mo sì kọ́ dì sí i ọlọ́run ò fààyè gbà mí kán máa fowó mọ́ mi lórí ní orí tí mo gbé wà yíyàtọ̀ mi ò fi gba play ta mọ́ ló fi jẹ́ pé church ni màá ti kọrin mi church ti máa lọ minister lóbẹ̀ máa kọrin àdé ìjáde kúrò mẹ́ gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi ẹ bá mi share ikú gbóná òní pọmọ yín kì í ṣe pé kẹ́sí àtòrí kẹ́mi ò ní nǹkan kan tí mo fẹ́ gbà lórí social media ṣùgbọ́n olúwa máa ń rán èmi jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún un tó bá nítumọ̀ mo wá bá sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ó ní mọ́mì ó ní mi ò ní ìgbádùn ilé ọkọ ó lẹ́ẹ̀dẹ̀ sọ fún mi o mo ní tí mo rí níjọ́ kìíní àná tí ìfẹ́ bá ti rúbo àlọ́kọ lójú tí ọkàn obìnrin ti gbọgbẹ́ tọkàn obìnrin ti gbọgbẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin náà tẹ́sẹ̀sẹ̀ fẹ́ márì tó o bá ti rí pọ́kùnrin tí ò nífẹ̀ẹ́ rẹ̀ yẹra ń bẹ̀ ibi tí mo ń já sí rèé o ṣékù Bùnmi wá já sáyọ̀ fọkọ ẹni só já sásìkò tó lè máa ka bòròbòrò kò mọ̀ pé ògo ti sọnù só lè rí Bùnmi fẹ́ mọ́ ni ògo ti sọnù sà bí Sádéoyè ògo sọnù ẹ ti sogónà ẹ̀ẹ́dẹ̀ mọ́ra mọ́ ẹ̀ẹ́dẹ̀ sọ àṣeyọrí òkèènù ẹ̀ẹ́dẹ̀ mọ́ra mọ́ tí ayé bá hẹ́ẹ̀lì yín ó yẹ kẹ́ bú sẹ́kún ni tí ẹ bá ṣe kúdùsí fún yẹn bú sẹ́kún ẹ káwọ́lé rí kẹ́ pé nǹkan ṣe yín ẹ ti jògo ògo àgbáyé ni Olúwa Bùnmi ẹ sọnù níbi tó ti ń kan àwa tá kì í ṣe bí ẹ lára ìwọ tó wá bàṣọ torí òwò ẹ ó wà ń skátà gbogbo ó ń sọ ṣọkọṣọkọ ìdí yàtọ̀ fún dì í àwọn ìdí ògo wà tó o bá bólógodò wò pọ̀ ọmọ inú ẹ̀ ó dẹ̀ máa lógo lọ o mọ̀ pé ògo tá gbè sẹ́yìn kùlé rẹ lówó yìí yà lólìkà yà sádàlímà àyíká fún mọ̀ṣíńdà ẹ jẹ́ gbogbo wá dákẹ́ ẹ fọkọ rẹ lẹ́jọ́ máa ṣeré mọ́dé ó máa sunkún ẹ̀ tó bá yá ó máa ké tó bá yá àwọn bàbá táwọn fara tì wọ́n máa ń sọ fún wa bẹ́ẹ̀ ni ayé wo la gbérí nígbà tí crisis tèmi dé àwọn bàbá àkàndé dúró tì mí àwọn ò kì í fẹ́ ká kún àfẹ́ kó o lọ fọkọ tó o bá gbádé wáyé o mọ̀ pàdé orí ẹ̀ ò ní fẹ́ kó o tẹríba fọkọ ó fara mọ́ ni ó ṣe díẹ̀díẹ̀ ló fi jẹ́ pé gbogbo wòlíì aláṣẹ lóbìnrin wọn kì í lọ́kọ ó wà para rẹ mọ́ ó fi àṣẹyẹn sábẹ́ àtẹlẹsẹ̀ ọkọ ẹ̀ ó fi sùúrù ṣe é tí ó bá gùn wá bí ọba tí ó bá gùn mí tí ẹ̀mí wòlíì bá gùn mí ojú tèmi ò kì í ṣe é wò mọ́ tó bá gùn mí ọkọ tó sùn tì mí lórí bẹ́ẹ̀dì á máa súnra kì á ní mo rí ẹbí kìnnìún mi ò lè súnmọ́ ẹ ṣé o mọ̀ pé àwọn tó ń lò wá máa ń sọ wá di kìnnìún ni á máa ń sọ wá dájà àbíbolúgi ni tí ògo yẹn bá ti dé tí ò bá fi sùúrù ṣe àti lọ́kọ nílé máa le ṣàpàtà ń change ni wọ́n ìtìbí tí mo ti sàsọtẹ́lẹ̀ ọjọ́jọ́ náà ó wà lórí àpáta yẹn tí mo jókòó tí mo gbàdúrà ó so mọ́ mi lọ́rùn mo ní iná fẹ́ ní jó nínú ẹ̀ ó sì jẹ́ kọkùnrin máa bá tiẹ̀ lọ ìyá sàjẹ́ ó dùn mí bù mí kú a máa jẹ́rìí sí pé mọ́mì sì sọ fún mi bẹ́ẹ̀ mo ní ṣùgbọ́n mọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀ ní bímọ fún lórí burúkú ọkùnrin ẹ̀ ní bímọ fún ọ̀daràn ọkùnrin ẹ̀ ní bímọ fún kẹ́ni mọ́ni ọkùnrin ní orúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ gbogbo àwọn bá ti ṣílẹ̀yà ọ̀run á gbé àwọn ọmọ wa sókè á fọmọ ṣàánú ẹ ṣẹ́rò kó ṣe é bọ́ ni tí ọkọ bá jogun fún yàn ìmọ̀ fẹ́ gba ẹ̀mí ni tí ọkọ bá jẹ́ ogun fún yàn tó o bá wà lábẹ́ ẹsẹ̀ ìránṣẹ́ wòlíì tó jẹ́ wòlíì àtọ̀run àwọn wòlíì àfẹnujẹ́ wa o àwọn wòlíì abracadabra
tá lọ sí ọwọ́ wa wọ́n máa náwó fake táwọn èèyàn máa ṣubú tó bá lọ bọ́ sábẹ́ irú iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ wà gbálẹ̀ tó o bá sábẹ́ sí abẹ́ ìkọ̀kọ̀ Olódùmarè wà ṣubú kò ní ṣe dìde mọ́ irú ẹ̀ ló ṣe bomi yìí. ẹ̀yin aláṣẹ ẹ bójú wọlé ẹ bójú wà yíká ní sógo ọmọ tán lọ báyìí láìka ló jìrà sáfálínà yakobili jìrà ṣáìdánì màlúù bìlíkà bímọ sínda sógo ọmọ jòdànù ẹ yẹra yín wò gbogbo ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ ikọ̀ Ọlọ́run ẹ lọ tún pẹpẹ yín wò káàárọ̀ ọ̀run tó dé tí àárọ̀ ọ̀run bá dé tó bá wá tàṣírí pẹpẹ ẹ̀rù ó bá gbogbo ẹ̀yin tẹ́ ń sá gìrìgìrì ẹ̀rù máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń sá olóòótọ́ wòlíì ẹ̀ ní fọ́lọ́wàsì ó lé ní tó bá sòótọ́ má lólórùn ni ẹ̀ ṣùgbọ́n tó bá ti fà kín bọ́lẹ̀ tó orí màálù mọ́lẹ̀ tí gbogbo ẹ̀ ṣe wìtìwìtì wọn aláṣẹ dé ìkàrà náà wà dé ẹni tí pa aláṣẹ ó bẹ lọ́run ẹni tí gbẹ̀mí aláṣẹ bẹ lọ́run ẹni tó láṣẹ lórí alágbára ayé gbogbo ń bẹ lọ́run ẹni tó lè mú wòlíì jìkìjìkìjìkì tí wòlíì ó sáré tí ò ní rẹ́ni gbà ó ń bẹ lọ́run ẹni tó lè yí àga mọ́ wòlíì dì ń bẹ lọ́run ẹ yẹra yín wò gbogbo ẹ̀yin onípẹpẹ gbígbóná mi ní kí n sọ̀rọ̀ ó jẹ́ bàmí jẹ́ ọkàn torí pé ara ògo mi ni bùnmi wà ìwọ náà tó ń jàjà kò ní tán à ń rẹ̀ yín ẹjọ́ kan bẹ́ẹ̀ ni lọ́kọ́ sílẹ̀ má jàjà kò ní tán mọ́ tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ jà àfi kó sẹ̀mí nù ṣé wọ́n ti gbàgbé Ọlọ́run gbogbo ẹni tó bá ti bá ṣe máa fi kínira ó dé bá wòlíì sì ni ẹ́ olórin sì ni ẹ́ ó ti yára rẹ wò pé ọ̀gá wa ń bẹ níbì kan tó ń wá inú wa wò wánú wò lọ́lọ́run ó ṣíwèé wò wá ó yẹ̀ wá wò ní ọjọ́ kan tó bá dé tó bá yọjú sí ẹ lójú wíńdò pé palẹ̀ ilé rẹ mọ́ ó ní jí lónìí kí ló ṣe màlúùlì káyà ṣáìdà màmá kí ló fẹ́ ṣe dáàdì wa kí ló fẹ́ ṣe èèyàn ọmọdé nínú ìgbàgbọ́ kí ló fẹ́ ṣe èmi ò kàwé bẹ́ẹ̀ ti ká o èmi ò sì fi ṣúgà sẹ́nu mi ò lá oyin nínú ẹ̀mí òkùnkùn ṣùgbọ́n mo lá oyin ẹ̀mí mímọ́ ìlàláìka padà jìrà èlóbìsì tí lì jìrà Ọlọ́run ti gbé níga sì bẹ̀ ní kí mo sọ fún ọ bẹ́ẹ̀ ni mo kọ́ mo láti rọ́mọ ọba tó dẹrú rí láyé a sì ti rí ìwọ̀fà tó padà jọba mọ́mì mo láti rọ́mọ ọba tó dẹrú rí láyé a sì ti rí ìwọ̀fà tó padà jọba lórí akéte àìsàn tàbí wàhálà nínú ìdààmú ló wà tàbí ìṣòro má ṣe ronú mọ́ ọ̀rẹ́ Jésù tó fún wa sẹ́ẹ̀mọ́ dójú tì wá báyìí ẹ̀yin onígìrìgìrì ẹ yẹra yín wò nígbà tó bá dé bí ọba tí Ọlọ́run bá milẹ̀ bí aláṣẹ ẹ̀rù á bà gbogbo yín ní Nàìjíríà Olúwa ló ń bọ̀ wọn ò tí ì dé òun fẹ̀ sí wọn bá pamọ́ sí abẹ́ ṣí àtìyẹn ti jókòó torí pé ẹni tó súnmọ́ wọn náà ní ń bọ̀ wá tásìrí wọn lórí kìíní ikú yín jọ̀gẹ̀dẹ̀ ikú yín rẹ́dì ṣé kó o mọ̀ pé tó dùn mọ́ ń pa ni ẹ yẹra yín wò Ọlọ́run bẹ bí ìtàtijọ́ àwa là sin bàbá bí ìtàtijọ́ ó ní kí n sọ̀rọ̀ gbogbo ẹ̀yin bloggers ẹ dákẹ́ ẹ jẹ́ ká wò ìdájọ́ Ọlọ́run ń bọ̀ ẹni tó ti kú òrí wa mọ́ bẹ́ẹ̀ gbàdúrà kò rí mọ́ ẹrù ògo tó dì tó gbélé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ lórúkọ Jésù àwọn ọmọ yẹn á lè gbé àwọn ọmọ yẹn ó ra àánú gbà àwọn ọmọ yẹn ó débi gíga jọmí lójú ọmọ kan àyàyà rẹ̀ ni mo bá gba play kan lọ́dún kan ní olódón bíi ó wá kọ orin ọmọ rẹ̀ ọkùnrin yẹn mo so mọ́yà tó fi kọrin tán mo ṣe gbé ni ọmọ yẹn ló tóbi ńgbà kékeré yàgò àbá mo so bí mo ṣe gbé kọ́rùn nìyí bẹ́ẹ̀ ni lọ bí ọdún bíi mẹ́wàá sí báyìí mo gbé pósìtì ní mọ́mí ẹgbọ́mọ yín mo tún ti fọ́kùnrin o tẹ̀tí lọ́kùnrin rẹ o ọkùnrin nìyí o mo ti gbélé mi lọ́wọ́ ìtàkùn wa gbé báyìí mo ní kí ló dé bùn mi ọmọ yìí tóbi yọmí lójú là ń kó tóbi eléyìí náà tún lágbára àwọn ọmọ yẹn lẹ́ẹ̀dì owó ẹ̀yin náà ò ní dúró jẹ sẹ́yìn like kábólì jìrà sáfálì ni ẹ ṣe o sẹ́mi àpò náà di ẹrù lọ́wọ́ báyìí inú ràn mí ó di ẹrù lọ́wọ́ ó di ẹrù ó kó Ghana must go ńlá méjì ń jọmí lójú àtàkùn ẹ̀ mo fẹ́ kó fún ẹrù tó dìṣẹ́ jẹ́ kókó sí kó wá kó fún wọn nínú ràn lórúkọ Jésù àwọn ọmọ yẹn máa lògbàlùdá lẹ́ni gbogbo owó tó ń wò mí náà kí èsàrà ta ló ń bá rìn ṣé n tó jẹ Ọlọ́run ó ṣe àwọn Yorùbá gan máa ń pòwe kan wọ́n ní tájọ́ jẹ èso ṣe ohun tí wòlíì ó jẹ Ọlọ́run ó ṣe ohun tó lórí ẹ̀mí ó ṣe Ọlọ́run ni ó ṣe gbogbo ẹ̀yin tẹ̀ ń díyelé wọn tán fi ń fi yín bọlẹ̀ ẹ má díyelé wọn mọ́ ẹ kọrin níbi tó gò wà ẹ kọrin níbi tí Jésù wà ẹ kọrin níbi tí ẹ̀mí mímọ́ ń gbé ẹ kọrin ní pẹpẹ tí ò gbóná ẹ kọrin ní pẹpẹ tó tutù tí ẹ ti ráàyè ló gbá yín ẹ yé fi mílíọ̀nù ẹ yé fi lé àwọn pẹpẹ Ọlọ́run àwọn ò ní fọ́lé ká tó pè yín gbogbo pátáwà ń kọrin kàwé ìdíyelé yàn bẹ́ẹ̀ ni mo ti kọrin gba $100 rí mo kọrin gba 1,000 rí mo kọrin gba 5,000 tán bá dẹ̀ ti fún mi mo ń lọ nìyẹn Ọlọ́run wá san fún mi ní ìdọ́pọ̀ gbogbo ẹ̀yin olórin ẹ̀mí tó jẹ́ pé ẹ̀ kì í fi prices lé àwọn ènìyàn tí Ọlọ́run fi ń ṣàánú yín ẹ máa tẹ̀síwájú o ẹ máa tẹ̀síwájú ẹ má wà wò bọ́ o mọ́tò ayé ni ó pé o ayé ni ó gbé
bẹ́ẹ̀ ni ilé ayé ni ó gbé. Lọ́jọ́ kan mo sùn sí yàrá mi nílé, mo wá wo ilé tí mo tún bẹ lóní à. Olúwa ní sọ lè sùn yàrá méjèèjì lẹ́ẹ̀kan náà, gbogbo àwọn tí mo ti fún ọ lè sùn yàrá kó sùn yàrá tó fi sẹ́yìn ṣe lè sùn lẹ́ẹ̀kan náà. Tó o bá lọ tí mọ́tò ogójì bá tẹ̀lé ọ tí sàárè yẹn tẹ̀lé ọ, sọ dínà mẹ́mi onímọ́tò kan ni ẹ̀yin òpònú ayírádà. Sí onímọ́tò ogójì tí ń kó lọ títì yẹn ó dínà mọ́ wo onímọ́tò kan tiẹ̀. Bọ́ ọ bá wọ mọ́tò tó dàbí aeroplane tí mo bá gbọ́ tèmi tó dàbí micra ẹsẹ̀ mẹ́rin ló ní o, mọ́tò ẹlẹ́sẹ̀ méjìlá só ti wà títì ni. Ẹyẹ lé ayé òfo kí ẹyẹ fi yín bọ́ọ̀lù ẹ pẹ́pẹ́. Ẹlòmíì àmọ́ káyé mọ́tò tó wà lágbàlá rẹ̀. Ọmọ mi kan mọ́mí mi mọ́tò yín yìí ẹ ṣe yìí ẹ ṣe kìíní. Mo ní mo ṣiṣẹ́ Olúwa lọ, mo ní mo ṣiṣẹ́ Olúwa lọ. Tábà kan kí n tó fàtà kí n fi ṣe sọjí, mo ní àlàáfíà ni, torí pé n ti ṣiṣẹ́ àlàáfíà lára mi kò yé mi. Ọlọ́run ni tógun bá gbóná lálẹ́ kó tó dàrọ́ àtútù. Ọlọ́run wánú wò lọ́lọ́run jẹ́ kọ́lọ́run orínú rẹ̀, ìwọ wòlíì gbígbóná jí orínú rẹ̀ lónìí láìka. Nígbà tí àṣírí ògo tí ó lo Bùnmi dé, tí ẹ̀wà ògo tí ó lò dé, ọkọ rẹ̀ rí bẹ́ẹ̀ ni tó ń gbéraga. Bẹ́ẹ̀ Bùnmi ò dẹ̀ ní gbéraga o, bó ṣe ga tó nínú olórin àwọn 2 sí 3 ni mo respect, máa fún àwa lọ́wọ́. Mo respect wọn, kì í ṣe àwọn kéékèèké kan tí wọ́n ṣe bẹ̀rẹ̀ tó yẹ pé wọ́n á wẹ̀ láàrin orí bíi kó owó ni. Ẹ jẹ́ kí èsàrà àwọn tó respect gan nílẹ̀ gbígbẹ́ ń yọ̀ yìí. Ṣé wòlíì ìṣẹ́gbé olórin? Wòlíì ìṣẹ́gbé olórin, orin ni wọ́n ń kọ. Sẹ́mọ̀ pé mi náà kọrin, mo kọrin, mo kọ́lé, mo kọrin, mo lo mọ́tò. Mi ò sí inú olórin tí ò la ayé já. Nígbà tí mo kọrin pẹ̀gàn mi rẹ́ Olúwa yígbà mi kẹ́ gbogbo àgbáyé lọ́gbọ́. Nígbà tí pè mí dẹ̀dẹ̀, tí àwọn ìyá pè mí pé àga ìdẹ́rẹ̀, àga ìkẹrẹ̀, èwo ló fẹ́ jókòó sí? Mo ní Olúwa, Ọlọ́run ṣàánú wa, mo ní tọ́ mi. Nígbà tí iṣẹ́ ìránṣẹ́ wá gbilẹ̀, ṣé máa fi kan pàkan lára ni? Ibi tọ́lọ́run bá pè é sí mójútó. Má torí tó jẹ, sọ tó jẹ nù. Ẹ kíyèsára, ṣé bí láàrin yìí, gbogbo lónìí ẹ̀mí ó gbàdúrà, gbogbo ọkùnrin wòlíì ó gbàdúrà, gbogbo obìnrin wòlíì tó bá ń jáde fún iṣẹ́ ìránṣẹ́ láwọn pẹpẹ tó ń gbóná tó ń yọ orúkú gbàdúrà. Láìka clear. Tí o bá gbé ẹ̀mí mímọ́ sínú, tí wọ́n bá pè ọ́ wá lọ ṣeré níbì kan, tí wọ́n bá pè ọ́ wá lọ wàásù níbì kan, sọ ọ mọ̀ pé wòlíì gbẹ́kọ̀ tó fún wòlíì ẹ̀gbẹ́ tó ní kó wá jèsì. Màlúù láìka fún ìjìrà. Ìwọ gbàgbé pé alágbára náà fi tulẹ̀ agbára ni. Wọ́n ní fi ṣẹ́ṣọ́ ògo ẹ̀yin tẹ́ ń bò mí. Ẹ bá mi ṣe jẹ́ kí gbogbo àwọn ọ̀daràn wòlíì ò gbọ́. Ojú máa tó ti náà san yín. Léjì àfi tí ẹ̀mí Olúwa bá sí lára mi, tí Olúwa bá gbà mí láyè láti ọ̀sẹ̀ tó lọ, tí mo mi ìsáàfẹ́ ṣàn kankan. Ọ̀n tí mo bí wá dé ní lọ́jọ́ Saturday mọ́jú ọjọ́ Sunday, mo wá bẹ̀rẹ̀ sí ké ní church. Mo ní mo rí Bùnmi ní mọ́mí ẹ̀dẹ̀ dákẹ́, ẹ sọ ń tẹ́ ẹ mọ̀, mo rí pé Bùnmi ìwọ ni mo rí iná ọ̀fẹ́ tó ń jó lára rẹ yìí, iná ọ̀fẹ́ jó. Pọ́ìntì bí mo ti fún ní àsọtẹ́lẹ̀ yẹn, ó wà lórí òkè ẹ̀dẹ̀dùn ni. Wòlíì gbígbóná jẹ́ kọ́ lọ́run orí inú ẹ. Wòlíì tó hot. O ti wá bí tí ó rí nǹkan mọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin sọ́ọ̀sì ẹ. Má jẹ́ owó pọ̀. Má jẹ́ kó owó pọ̀. Torí pé ẹbọ a máa dẹbọ nu o. Ẹ̀mí mímọ́ ni mo jẹ́ kẹ́bọ tutù. Tí lọ́jọ́ kan àwọ̀ church wa mo wà nù bíríbírí. Bàrá yẹn ṣe dé gbogbo church, wọ́n ti kú sórí kinní. Mo ló wá kí wa ni. Ó jáde láyọ̀. Ó ti tó bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀. Mo ní Olúwa wá bẹ̀ mí wò ni. Wípé ṣé o fi nǹkan síbí? Ibẹ̀ láti rí àràjọ ọjọ́ náà, ó sì kọjá lọ sí ṣọ́ọ̀bù síbòmí, ó dẹ̀ fàyà kọjá àdájì. Nítorí pé n ti bẹ ní pẹpẹ wọn yọ ọgbọ́n báyìí. Ó ń fẹ́ agbára àwọn bàbá yín ń fẹ́ ó ń fẹ́ tẹ́lẹ̀, tọ́ba wa fẹ́ tẹ́lẹ̀ ó nígbà. N tó gbóná tẹ́ ṣe yẹn nígbà. Tọ́ba rẹ̀ lọ́dún mẹ́wàá àkọ́kọ́, ọdún mẹ́wàá ìkejì ò lè dáadáa jù tó fi fẹ̀yìn náà lẹ̀. Bí n ti ń ṣe fún yín ṣe wà níwọ̀n ní sọ fún yín, ṣùgbọ́n oúnjẹ Ọlọ́run títí láéláé ni. Ìgbésókè Ọlọ́run títí láéláé ni. Ayọ̀ Ọlọ́run ẹ bá mi ṣe àyẹ̀. Ẹ ṣe àìkẹ́ tó fẹ́ gbọ́ lè gbọ́. Kì í ṣe torí dọ́là tó ń fún yín o. Kì í ṣe torí gbogbo tó ń fún yín o. Ẹ bá mi láìkì o. Ìwọ tó doyo ojúṣòdùn kan tó fi ń wò mí, nítorí wàá rán mi ni mò ń sọ yìí. Tẹ láìkì tó o bá rí láìkì tẹ jáde kúrò níbí. Ẹ kíyè sára gbogbo ẹ̀yin wòlíì tẹ wà níbí lórúkọ Jésù ẹ ti ń dókè lórúkọ Jésù òkè ò ní dá yín lẹ́yìn. Staircase òkè àtẹ̀mí àtẹ̀yìn kò ní ṣẹ́ mọ́ wa. Ìrìn àjò tá rìn nínú ẹ̀mí inú iṣẹ́ ìránṣẹ́ ẹbí kí làwọn Ọlọ́run lọ́wọ́. Níjọ́ téèyàn mẹ́ta bá wá ṣọ́ọ̀ṣì mi tó o bá rí mi tí mo bá ń pariwo báyìí lórí àwọn mẹ́ta ó wò pé kí ló ṣe ìyá Susan ti ń ké lórí àwọn tó wá ṣọ́ọ̀ṣì àwọn tó lọ́n fẹ́ kán wá gbọ́rọ̀ mi lọ́jọ́ náà. Èmi ò fi pẹpẹ wá ìfi gọ̀gọ̀ fa pẹpẹ tó gbóná. Ẹ má fagídí wá pẹpẹ gbóná kẹ́ ẹ má bàa jìsọ́ fi ayé. Olúwa sọ pé torí ìgbà tí mo jí wọ́n ṣe gbogbo ẹ̀ Olúwa ní dìde lọ sọ̀rọ̀ mi káàkiri àgbáyé lọ sọ fún wọn kó kìlọ̀ fún wọn ìkìlọ̀ ní ẹni tó kú ti lọ wọ́n celebrate ológo ẹ̀yin wòlíì ẹ celebrate ara yín bí wòlíì kìíní ṣe bá dé tí ń ṣe gbogbo ẹ̀ ò ní celebrate ẹ̀ ṣùgbọ́n tó bá ti gbọ́ kókù ìwọ lọ́kọ̀ọ́kọ́ túfọ̀ rẹ sọ́ọ̀gbà pé ẹnìkan náà ni ó túfọ̀ ti ẹjọ́ kan ó gbé ń tọ́ dáa rí ẹ má dúró dọjọ́ kú tèmi o gbogbo ẹ tí bá ń retí ọjọ́ kú mi ló máa kúkú gbóná
ìwọ náà tó ń wò mí ẹ̀yin tẹ́ ń celebrate ògo yìí gbogbo ẹ̀ ń bá ń retí ọjọ́ ọkú yín yóò kúkú gbóná tọmọtọmọ ó máa kúkú gbóná tọkọtọkọ ẹni ó bá retí ọjọ́ ọkú gbogbo àwọn tó nà wá lọ́wọ́ sókè àwọn tó dúró pé kó dáa àwọn tí ẹni kó má bàjẹ́ gbogbo ẹ̀ ń bá ń retí ọjọ́ ọkú ẹni bàbá tẹ́ ẹ já láṣeyọrí lórúkọ Jésù wọn á kúkú gbóná. ó ní kí n sọ̀rọ̀ ó ní mọ́mì mi ẹ sọ̀rọ̀ ó yé yín gbogbo ẹ̀yin tẹ́ ti wà bí gbogbo yín ni mo kí n tó bá dé lónìí ni ò jẹ́ ń dákọ yín ó ń gùn mí bí ẹ̀gùn ẹ kí ìsara ẹ̀jà yé díẹ̀ Ọlọ́run tó mẹ́mi kúrò ní yàrá kan tí mo fi kọ́ ti dá tí mo sì lè máa fògo sí lónìí tí wọ́n bá ń gbélé bàlábàrá yóò tó bá ṣe pé ilé bàlábàrá ló ń gbé lọ́wọ́lọ́wọ́ ẹni tó ṣe tiwa máa ṣe tiẹ̀ náà má kánjú mọ́ wà fáyìlì tí ó pọ̀ o tí ó di olùdájí ọjọ́ o ọmọ ọba tó dẹrú ń bẹ láyé o àwọn tó ń wò yẹn wọ́n ka sáàmù wọn tí ò tí mọ àìsàn tí ó gbà lọ́wọ́ wọn kò tí ì yí ọ ni o ìwọ̀fà ni wọ́n ó padà jọba o kí èsàrà olórin ń kọ́ ó ń sọ̀rọ̀ ní àsọtẹ́lẹ̀ wòlíì ń ké ń sọ lásọtẹ́lẹ̀ tó o bá ti wá rí báyìí tán bá ń sí ọ létí báyìí ìwọ ló máa criticize ẹ̀jẹ̀ jáwọ́nú ẹ̀ àwọn àbúrò wa ló ń kú yìí àwọn tó jùlọ ló ń kú yìí ṣé òrónú kúnjà kan ṣé ìwọ òrónú kúnjà kan pé ó fẹ́ tán ná ṣé ìwọ kì í jókòó níjọ́ tí ẹ bá fún mi lẹ́bùn tínú mi bá dùn màá rẹ́rìn níjọ́ kan ni mi ò gbẹ̀bùn olúwa mi ò wá ní fi agbára mi sínú ẹ̀bùn tán fún mi yìí o màá ní mo dúpẹ́ o ẹ̀mí èèyàn máa sọ pé mo ṣe ń dùn lónìí olúwa jí ó pẹ́ tó bá ń dùn fún ẹ àdúrà ní kó gbà kọ́lọ́run jí ó pẹ́ àdúrà ní kó gbà kọ́lọ́run jí ó pẹ́ ní October èmi àtàwọn wòlíì kan ara àwọn wòlíì tájọ gbàdúrà fún bèmí wọ́n wà ń bì àwọn gbàdúrà mo wà ń ṣèrègùn sọ́lọ́run omi jẹ́jẹ́ lọ́nu kìíní ẹ̀ kí n lọ fi wò mo wà ń ṣèrègùn fọ́lọ́run mo ní olúwa o sórí omijé ó wọ pẹpẹ. olúwa tá a wà omijé gun pẹpẹ orí òkè àṣẹ olúwa nígbàdí ọjọ́ kẹrin sínú tọdún yìí gbogbo yẹn bá mi hó mo ní ẹ bá mi hó omijé ojú mi kó lóun wò pé kò díyelé wa ń bí ìpínlẹ̀ náà ìlú wọn mo ní kò gbọdọ̀ kú ó tún wá lọ́dún ìwà kọrin àjọ̀dún fún mi kò gba owó ẹ bá ń sọ àsọtẹ́lẹ̀ sínú ayé omi ikú ò gbọdọ̀ pa omijé o ikú ò gbọdọ̀ pa omijé ojú mi ò gbọdọ̀ kú o olúwa bò mi ò gbọdọ̀ kú o kò gbọdọ̀ kú o ọ̀fà kúkú lára rẹ̀ kọ́lọ́ wo bá yọ̀dà ó yà àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ omijé olúwa bò mí mo sọ̀sọ̀ àṣọ sínú ayé rẹ̀ ní orúkọ bàbá tọmọ tí ó gbọdọ̀ kú o ó gbọdọ̀ kú ikú dé ìwọ gbogbo ọ̀fà tí alágbára òkùnkùn ta ọ́ kọ́lọ́ mo porú ọ̀fà yìí kọ́lọ́ porú ọ̀fà yìí kọ́lọ́ porú ọ̀fà yìí kọ́lọ́ porú ọ̀fà yìí àwọn àgbàdo fún ọ látọjọ́ kìíní ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ wípé àgbàdo fún ọ lórí òkè àṣẹ ni mo sì ti voice note àti àwọn èèyàn pẹpẹ nínú ìlà kórajọ sí tá a sọ àsọtẹ́lẹ̀ sí ayé rẹ gbogbo tí ń jẹ́ ìnira nínú ayé rẹ nínú ẹsẹ̀ kẹ ọlọ́run kó porú ẹ ayérayé kó porú ẹ ọba àbá kó porú ẹ ọlọ́run kó wò kó díyelé mi rí ní orúkọ Jésù lórí òkè àṣẹ yìí áńgẹ́lì olúwa yóò jáde lọ síbi tó wà yóò tù lára yóò jáde lọ síbi tó wà yóò rà ó padà gbogbo ẹ̀mí jẹ̀yẹ̀jẹ̀yẹ̀ tí máa ń sọ yé di ahoro tí máa ń dá ẹni tó rà padà nínú àmì yẹn kó jáde lára rẹ olúwa kó rà padà. àní ahoro mi wáyé yín o jẹjẹrẹ ayé ò ní jẹ yín tọmọtọmọ jẹjẹrẹ ayé ò ní jẹ yín tọkọtọkọ jẹjẹrẹ ayé ò ní jẹ yín ẹ̀yin àyànfẹ́ ọmọ Ọlọ́run ẹ rí gbogbo ẹni tó wò ní sẹ́tí bá. olú máa dìde abiyamọ òdi ọ̀run yóò rà ọ́ padà ìyá rẹ lọ́run kó dìde gbogbo òkú ọ̀run ẹ̀ kó dìde kó wò pé wọ́n lọ bí òkú òdìlé ká ó gbọ́dọ̀ kú. àgbàfẹ́ kú àdúrà lágbà ó lọ́ fa nóòwe lọ́ba ó ní mọ́mì nóòwe ni wọ́n ṣe parí. níbi tí àdúrà ìbá ti bá ọ nínú ilé tí àdúrà ìbá wọ̀ lórúkọ Jésù ìtura kó wọ bẹ̀ bí gbogbo bí tó bá wọ̀. ó ní wọ́n ṣe parí ni. ó ní ọfà nóòwe ni ẹ̀yin tẹ̀ tọmọ lọ́mọ lọ́fà nóòwe ọfà nóòwe ọbọ ọmọ yín o ọfà nóòwe yóò sọlẹ̀ lẹ́yìn àgbàdua sí lórí wa ṣe báyìí ó fọwọ́ lẹ́rún wọ́n ní ìtajọ́ gbàdúrà yẹn wọ́n ti wà mí mo ní ẹjẹ́ mọ̀ gbà kọ́lọ̀ ó ṣàánú wa ọlọ́ ṣàánú wa bá ń rẹ́ ègún yìí àgbà sunkún ni là ń yí lọ́tà là ń yí gbogbo wòlíì ń pè mí ẹjẹ́ ó máa gbé bọ̀ ẹwà jẹ́ àríbí ó wá fún mi lésì lójú ran ó ní mọ́mì lé nóòwe ni ó ní bó ṣe dé ni mo ti mọ̀ pé nǹkan dé ó ní nǹkan dé ó ní wọ́n sọ pé nóòwe ni ó ní wọ́n ní nóòwe ni ǹjẹ́ lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí ọmọ lórí ọkọ lórí ara rẹ àtẹ̀mí tí mo sọ̀rọ̀ ọba nóòwe ò ní bà yín ẹni tí ó tu Sátánì lójú tí ó fi mọ weaking point yẹ pé ń bo lo weak sí tí ó sì fi mú ọ kò ní bọ́ sọ̀rẹ́ kò ní bọ́ dòwò pọ̀ ẹ yẹra yín wò ẹ gbàdúrà ní gbogbo ọjọ́ alájọ́ kan ló pè mí ó ní mọ́mì mi ò regret pé mo mọ̀ yín voice note ẹ̀ wà mí ó ní mẹ́mi mi ò regret mo wá ń pọ̀ lọ́fun mo ní bùn mi ìfẹ́ kó wá bí àjọ̀dún mi lọ́fẹ̀ẹ́ ó ní kíni kí n wá sọ báyìí fún ẹ̀yin ìyá yìí
ó ní ká ní mo lè kó gbogbo fìlà yín yẹn máa dẹ́ kó gbogbo gèlè gàgàgàgàrà kí ni kí n wá sọ báyìí Omije mi ìmọ̀ bí màá ṣe mi ìmọ̀ bí olúwa kí ló dénú ayé ta wà yìí sáyé ìjọba yìí náà lọ ni Prophet Fọlárónkẹ́ gbogbo wa la kó afúráfẹ́ra kù Ọlálẹ́yẹ Olúbùkọ́lá ikú ìyà ò ní pa yín gbogbo wọn ò ní kúkú yà ọmọ ọlọ́mọ wá kú tẹ́ wá dáadáa lẹ́wà sọ yánmọ́yánmọ́ ó tọ ayé rẹ̀ kò rí tóní ó dì mọ́ a máa ṣe pé Bùnmi ní ìdádúró ni wọ́n máa sọ yánmọ́yánmọ́ fẹ́ gbọ́ fáwo ìbáṣòbo rẹ̀ lókùn ni ẹ̀yin ìka ọkùnrin tẹ̀lé bóbìnrin méjì lásán lójúmọ́ bẹ́ẹ̀ ṣe 3 sọ̀mù lẹ́mọ̀ sí 5 sọ̀mù èyí olórí burúkú gbogbo tóbìnrin bá wà náwó mú kan pé àti gbọ́ ẹni tó dúró lódìdí ọdún méjì tí ò rọ́kùnrin tó dúró kalẹ̀ bẹ́ẹ̀ tó sunkún kiri tó dúró tí ń ké àwa wí tán gbogbo yín ẹ wá sọ̀sọ̀kúsọ lórí ikú Omije ẹ jẹ́ dákẹ́ títí akí pẹ̀lú ọmọ mi yóò dára fún ọ wá dókè mo tiẹ̀ jẹ́rìí tiẹ̀ náà ò gbọ́dọ̀ sí wa wò ò ní dààmú gbogbo omi tó bá ti ń kọrin jẹ́ kí n máa rí ẹwà Kristi inú ayé ẹ jẹ́ kí n máa rí títí akí pẹ̀lú wàhálà ayé já tèmi tọ́ pé Olúwa ṣeun ayọ̀ yín máa dé yàwá Janet Adéwálé ẹ máa rí ọwọ́ Ọlọ́run ẹ rí báyìí ẹ ráyé báyìí ẹ rí tán sọ gbogbo pẹpẹdà ẹ dúró dọlọ́ mọ́ kí ló dé ó ní mọ́mí ní sẹ́ẹ̀ mọ́ ń pa ẹni ó ní ẹ sọ̀rọ̀ mo wà live prophet mo wà live ó ní mọ́mí ní ẹ sọ̀rọ̀ mo dálẹ̀ mú lórí bẹ́ẹ̀ tí mo sùn sí mo dálẹ̀ mú mo ní ọmọ ìtútọ̀ mi wá dandan ni màá sọ̀rọ̀ mo ní màá sọ̀rọ̀ ó yé mi láti dé wà tí mo ti mọ̀ gbogbo àwọn olórin ẹ̀mí tí mo mọ̀ kì í ṣègbà tán ń rè ní mo mọ̀.